a lọ ṣeré ní ibi ìyànà pàjá yìí. Wọ́n máa ń ṣeré fáwọn ọmọ ọkọ ní ọdọọdún bẹ́ẹ̀. Wọ́n máa ń ṣe kíní Alimosode, thank you. Alimosode 2016. Tẹ́ bá lọ sórí YouTube, tẹ́ bá wò ó ń pe Gàjí yẹn, èyí tó ń pe Gàjí ọkọ òkú yẹn, Gàjí tó dé nígbẹ̀yìn díà ló ń ṣe nínú gáréjì Kétu. Díà ló ń ṣe nínú gáréjì Kétu. Yes. Ó ń pè pé kó lọ gba tẹ́ bá lọ sórí YouTube tí mo sọ fún yìí, kó lọ gba pálí mi, kó gbé kọfí dúdú dání. Tó bá ti gba pálí mi kó jù sínú ẹ̀. Wasiu Ayinde mo gbìyànjú láti gba ìwé ìrìnnà mi jẹ́ ṣùgbọ́n Ọlọ́run ni kò gbà fún un. Alhaji Muideen Gbajabiamila ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí ni oríṣiríṣi awuyewuye ti ń jẹyọ nípa àwọn ìwà tí kò tọ́ tí Alhaji Wasiu Ayinde ń hù sí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ wọn. Ọ̀rọ̀ ọ̀hún ló sì ti di nǹkan tí ọ̀pọ̀ ń gbé yẹ̀wò lọ́tún lósì nípa wípé ǹjẹ́ òótọ́ ni àbí irọ́ ni. Àmọ́ ojoojúmọ́ báyìí ni ọ̀rọ̀ tuntun míì ń jẹyọ láti fi ìdí rẹ̀ múlẹ̀ gan-an wípé Alhaji Wasiu Ayinde kì í ṣe ẹni tí gbogbo ayé ń lérò wípé wọ́n ń ṣe. Ọ̀rọ̀ yìí mà yani lẹ́nu o, ó gbẹnu tán ó sì lékè nkà. Naija television náà lẹ balẹ̀ sí tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ ẹ máa subscribe kẹ́ ẹ máa follow wa ẹ like fídíò yìí ẹ comment kẹ́ ẹ dẹ̀ máa share ẹ̀ káàkiri. Gẹ́gẹ́ bí Alhaji Gbajabiamila ti ṣe sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan, wọ́n ṣàlàyé pé àwọn ti pinnu lọ́kàn ara àwọn o láti má dá sí ọ̀rọ̀ kankan tó bá jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ orin àbí àwọn tó ń kọrin nítorí ìrírí àwọn lábẹ́ Alhaji Wasiu Ayinde kò ṣeé máa fẹnu sọ, ó sì jẹ́ nǹkan tí ó ń ba àwọn nínú jẹ́ lọ́pọ̀ ìgbà. Nínú ọ̀rọ̀ wọn wípé níṣe ni Alhaji Wasiu Ayinde gbé àwọn gun ẹṣin inú ìwé nígbà tí wọ́n ṣèlérí láti ra tíkẹ́ẹ̀tì fún wọn láti lọ sí ìlú Amẹ́ríkà gẹ́gẹ́ bí aṣojú K1 Ultimate Organization nílùú Amẹ́ríkà. Wọ́n tún jẹ́ kó yé wa wípé ọ̀pọ̀ ìgbà ni Alhaji Wasiu Ayinde fi gbìyànjú láti ju ìwé ìrìnnà wọn ìyẹn international passport wọn sí inú black coffee ìyẹn kọfí dúdú kan sì bà á jẹ́. Ọ̀rọ̀ ìmọ̀ wá ti lágbára o. Alhaji Gbajabiamila sì jẹ́ ẹnìkan tó ti fi ìgbà kan ṣiṣẹ́ rí lábẹ́ Alhaji Sikiru Ayinde Barrister kan tó wá bọ́ọ̀dì sí ọ̀dọ̀ Alhaji Wasiu Ayinde, ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ wípé gbogbo ìrírí wọn lábẹ́ Alhaji Wasiu Ayinde kì í ṣe nǹkan tí ó padà jáde sí bí wọ́n ṣe lérò. Wọ́n sọ gudugbẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ a jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀hún. Ní Alhaji Muideen Àkànjí ọmọ Gbajabiamila ṣé ẹni tó bá wà pẹ̀lú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ò lè sọ pé ọ̀rọ̀ tó ń sọ yìí ò rí sọ irọ́ ló ń pa. You understand? But ọ máa ń pa lówe pé ẹni tó ń purọ́ fún Obama ẹni tó ń pa lọ́kàn ààrẹ mi purọ́ lòun pa. Ó sòótọ́. Torí ẹ̀ ní Barrister náà fi sọ ó ní àgbà ìtàn lórí ilẹ̀ tẹ́lifíjọ́ ó ní ẹni tó bá ń parọ́ wọ́n á sọ fún ẹni tó ń purọ́ fún Obama ẹni tó ń parọ́ mọ́ lọ́kàn ẹ̀ ohun tó ń tán lọ́dún eégún. Anyway, ẹ jẹ́ ká lọ báyìí ìgbà tẹ́ kúrò lọ́dọ̀ Barrister ìgbà ó gangan ni ó wá di pé ẹ bá Alhaji Wasiu tẹ́ fi bá wọn ṣiṣẹ́ torí sí nǹkan tá à ń gbọ́ gan ni pé Amẹ́ríkà tẹ́ wà gan wọ́n náà ilẹ̀ jẹ́ bí mánéjà fún K1 organization níbẹ̀ pé àwọn náà ló fi síbẹ̀ pé kẹ́lẹ̀ máa ṣojú wọn nígbà tó bá ti wọ́n sí. ìyẹn máa gbọ́ mi ibi tẹ́ ń bọ́rọ̀ lọ tẹ́lí gbogbo àwọn èèyàn wọn ò mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ àwọn ará ìlú Nàìjíríà ìwà nìyẹn ni pé àtìyín tó mọ̀ àtìyín tó mọ̀
lọ́ máa sọ. Inú mi dùn sí pé kẹ́ clear kínní náà ní sódà impression lè jẹ́ pé wọ́n níbi tẹ́gùn dé ẹsẹ̀ òde bẹ́ẹ̀ àǹfààní dẹ̀ ní láti fẹ́ káwọn èèyàn mọ̀ pé the real situation of things. Tí o bá tiẹ̀ sí bí ẹ ṣe pè mí kẹ́yìn nǹkan tó fẹ́ dàbí ẹni tí mo mọ̀ òun ló ti lọ ẹ̀ nǹkan tó fẹ́ dàbí ọ̀rọ̀ olórin. Music in general mi ìfẹ́ ní gbèsè ayé mi mọ́ ọ̀rọ̀ ọ̀kan nílé bàbá tèmi ọ̀rẹ́ ọ̀kan nílé ìyá mi ọ̀tẹ̀ ń ta bá ṣòro fún tí ò bá mọ̀ ogun tó ọ̀hún pọ̀lọ́ bí ṣe wà yìí mo ṣe Alhaji Wasiu náà contemporary kìíní mi ni you understand but mo ṣe òun náà you understand but wọ́n máa ń sọ pé ọ̀gá máa ń gùnyàn ọ̀gá ó máa gùnyàn but ìgbà tí Ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ ìmí fún ara mi Ọlọ́run ọba ní àsìkò tó kí n kúrò níbẹ̀ níjọ́ náà tí mo wá gba visa gẹ́gẹ́ bí ẹni tí à ń bá ṣiṣẹ́ òbí visa ẹ̀wọ̀n gbogbo ti gba visa àwọn ọkọ tí ẹ ń sọ fún mi náà ẹni visa àwọn ta ni. Wasiu wọn Wasiu wọn Wasiu àwọn ọkọ tí ẹ ń sọ fún mi jẹ́ náà pé ẹ bá má fi wọn bá jẹ́ ẹ ṣe mú fílẹ̀ ẹ ṣe mú ọ̀rọ̀ yín síkùn kẹ́ ṣe kínní kò ní kò ní ìdílé nǹkan tí ó burú nú ẹ̀ ṣe ọ̀nà sàn. So mo wá fún ọ̀gá mi ní pressure pé máa travel ó kọ̀ọ̀kan nígbà Gbajabiamila náà ti dára wá kàlàsì organization ìní kankan bla 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 àjọ máa lọ sí Amẹ́ríkà ni àjọ máa lọ sí London ni àjọ máa bọ̀ ní gẹ́gẹ́ ó ń dè ní sílẹ̀ nìyẹn you understand látijọ́ tó ti sọ yẹn up till this moment kò tí ì mú mẹ́mbẹ́ yẹn ọkàn ṣe wá sí Nàìjíríà sí Amẹ́ríkà ni látọ̀dún tó ti sọ yẹn tèmi náà bá dúró lórí ẹṣin yẹn ni bí visa yẹn kì í máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ nìyẹn you understand àwa lọ ṣeré kọ̀ gbogbo táìmù yẹn mo ti fẹ́ dáàbò wá fọ́gà mi pressure pé kó fún mi lówó tíkẹ́ẹ̀tì kó ra tíkẹ́ẹ̀tì fún mi èlò mi tíkẹ́ẹ̀tì kékeré nínú ọlá tọ́lá òun ṣe fún ó tiẹ̀ tún wá ro bá ṣe ti jọ wà láti ilẹ̀ ṣé ẹ̀ ń gbọ́ mi kó tún wá ro bá ṣe ti jọ wà pé ẹni yìí àwọn jọ ṣiṣẹ́ lábẹ́ rúùfù kan náà rè èèyàn òun ní ìgbàkàwọ kan. bóyá ẹ̀grí ìgbà yẹn tẹ́ ẹ̀ ní òmìnira. àgbẹ̀gbẹ̀ àgírí rẹ̀ tí mo bá ṣiṣẹ́ máa àgírí tí ó pé tó fẹ́ ṣe anything Gbajabiamila súnmọ́ mi ni. ṣe ọ̀nà ṣàṣẹ náà àwọn àgírí yẹn tó dẹ̀ ń sáàbù ètò wálẹ̀ gírí. ọ̀gá mi mo ń travel mo fẹ́ ṣe kìíní ìgbàkàwọ kan ó ra tíkẹ́ẹ̀tì fún mi. lọ́bẹ̀rẹ̀ sí ní dàbí ríbo wẹ́ a jẹ́ pé kò sọ̀rọ̀ mi lọ́wọ́ ẹni yìí nìyẹn o yes gbogbo ẹni mo sọ kò sọ̀rọ̀ mi lọ́wọ́ ẹ̀ gbà tí mo dẹ̀ níbi ilé tí mo ti jáde tó bá ń bíyàn rè wọ́n bí mi rè èmi lè bí jáde mi ọlọ́dẹ sọ pé bí ṣe máa rìnrìn àjò ilé ayé tèmi ni mo ti rìn tèmi yẹn ṣe understand even present speaker nisin is my junior brother àbúrò mi ni. Gbajabiamila speaker number 4 citizen yes àbúrò mi ni torí bàbá tó bí pẹ̀lú bàbá mi the same father the same mother ni. Allahu Akbar. Jẹ́mu the same father the same mother. First cousin mi ni yẹn. First cousin mi ni thank you so first cousin mi ni bàbá mi ò dẹ̀ ṣe kí ni
bàbá mi ò dẹ̀ fẹ́yàwó méjì, èèyàn kan ṣe ló fẹ́, èèyàn kan ṣe yẹn náà ló bí gbogbo wọn. So bàbá grandpa yín sì yìí ìyá kan náà ló bí bàbá tiyín àti bàbá spíkà, ìyá kan náà bàbá kan náà. Bàbá tèmi pẹ̀lú bàbá spíkà ìyá kan náà. Bàbá kan náà. Yes, Alhaja Raliat Abẹ́bí ọmọdé sùlábù lọ ní ìgboro ìsàlẹ̀ Èkó. Wow. Ọmọ ni ìyá bàbá mi. Bàbá mi bóyá min Gbajabiamila ló ń jẹ́, bóyá min káwọn èèyàn ń pè ní bílíàmínú sí bóyá min Gbajabiamila ni bàbá mi ń jẹ́. So the same bóyá min Gbajabiamila yẹn ló bí bàbá Fẹ́mi. The same Alhaja Raliat Abẹ́bí Gbajabiamila yẹn náà, Alhaja wáyé wá ṣeré, òun náà ló bí bàbá Fẹ́mi, òun ló bí bàbá mi. So first ọmọ níbi níran nìyí, ọmọ eléníyàn báwo ará Èkó ti wá ń pè é, ọmọ eléníyàn. ẹni yẹn wá ṣáà ó bẹ̀rẹ̀ sí ní dàbí ìbòrìbòrò rẹ̀ gbà kan àwọn kan. A lọ ṣeré ní ibi ìyànà pàjá yìí. Wọ́n máa ń ṣeré fáwọn ọmọ ọkọ ní ọdọọdún bẹ́ẹ̀. Wọ́n máa ń ṣe kíní Alimosode, thank you. Alimosode 2016. Tẹ bá lọ sórí YouTube, tẹ bá wò ó ń pe Gàjí yẹn, èyí tó ń pe Gàjí ọkọ òkú yẹn, Gàjí tó dé nígbẹ̀yìn díà ló ń ṣe nínú gáréjì Kétu. Díà ló ń ṣe nínú gáréjì Kétu. Yes, ó ń pè pé kó lọ gba apá, tẹ bá lọ sórí YouTube tí mo sọ fún yìí, kó lọ gba pálí mi, kó gbé kọfí dúdú dání, tó bá ti gba pálí mi kó jù sínú ẹ̀. Wà láìtàláì pé kó lọ gba kọfí dúdú, èwo tún ni kọfí dúdú? Yọ̀rọ̀ pé tó bá mú tíì dúdú kọfí, tó bá mú kọfí tó ju nǹkan sínú ẹ̀, ó máa jẹ́ kíkiní ẹ̀ kó blank ni. Kí ló dé, kí ni yẹn fà? Pálí yà lè bàjẹ́. Ṣáà sọ̀rọ̀ ni wọ́n sọ. Tó ń wá pé. Ṣé wọ́n sọ fẹ́yìn lẹ́yìn ni? Àìsàn ọ̀rọ̀ báwo? Nǹkan tó wà nínú sound mo nìyẹn mo ṣe ní kẹ́ lọ sórí Àlímọ̀ṣọ́ 2016 ẹ lọ pé ìkẹ́. Báwo lẹni ẹ ti fẹ́ gba pálí tí yín, báwo ni Gàjí ti fẹ́ gba pálí tí yín tẹ́yìn náà lẹ́ fi lẹ̀ tó wá. Ẹ máa gbọ́ ṣé bí iṣẹ́ wọn gbogbo èrò ọkàn wọn ní pé mo lo pálí mi sára torí bó jẹ́ understand gbogbo èrò ọkàn wọn nìyẹn. Ìgbẹ́ Gàjí lọ ìyẹn náà ti ń bọ̀ níjọ́ náà lọ́hùn-ún.